Ìròyìn àmúlùúdùn. Àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ilẹ̀ Nàìjíríà ti kéde báyìí wípé wọ́n wọ́ gbajúgbajà lójú òpó ayélujára yun Habib Hamzat ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Pella, wọ́n wọ́ lọ síwájú ilé-ẹjọ́ ọgbà tí ààrẹ bá ti yá tán lẹ́yìn tí ó fi ọkọ̀ rẹ̀ sọrí ibì kan fúnra rẹ̀, gẹ́gẹ́ bí àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ti fi léde lójú òpó ayélujára X látẹnu agbẹnusọ fún àjọ ọ̀hún, Ọ̀gágun Shehu Mohammed ló sọ di mímọ̀ wípé gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lójú òpó ayélujára lásìkò yìí tó sì jẹ́ pé lásìkò ìgbà tán bá ń wakọ̀ wọ́n máa lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn láti máa fi pè àbí láti máa ṣe àwọn nǹkan míì lójú òpó ayélujára. Ní eléyìí wọ́n tako ìlànà òfin ìrìnnà nílẹ̀ Nàìjíríà. Ọ̀nà ìgbà bẹ́ẹ̀ irúfẹ́ tí Pella ṣe yìí ó jẹ́ ntí ó léwu púpọ̀ tó sì lè dẹ́mi èèyàn légbodò fúnra lára rẹ̀, tó sì jẹ́ pé lójúnà láti mú kí àwọn èèyàn kan kọbi ara sí lójú òpó ayélujára tí ó sì lọ fi orí ọkọ̀ ara rẹ̀ sọ ibìkan lásìgbà tí ó wà nínú ọkọ̀ ọ̀hún fúnra rẹ̀. Gẹ́gẹ́ bí adarí àgbà fún àjọ ẹ̀ṣọ́ aláàbò ojú pópó ọ̀hún kò ìsọdúnmọ̀ tó wá ké sí gbogbo àwọn tí ó jẹ́ àwọn gbajúmọ̀ káàkiri ilẹ̀ Nàìjíríà àtàwọn tí wọ́n jẹ́ ẹ̀ka amúlùúdùn nílẹ̀ yìí láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn tọ́jú wà ní ẹ̀ka amúlùúdùn wípé àwọn ìwà àbàjẹ́ ilé tí wọ́n máa ń wò lásìkò ìgbà tí wọ́n bá ń wakọ̀ pé kí wọ́n dẹ́kun rẹ̀ nítorí kò sí ẹni tó kọjá àbáwí lábẹ́ òfin ilẹ̀ Nàìjíríà.